ogun afẹ̀míṣòfò. ọ̀rọ̀ tí Trump olórí Amẹ́ríkà sọ nípa Nàìjíríà yìí lágbára o. níbẹ̀rẹ̀ oṣù kẹfà tó parí lọ yìí ni olú iléeṣẹ́ ológun ilẹ̀ wa kọ́kọ́ kéde tí wọ́n kéde ọ̀rọ̀ náà, àmọ́ kò sẹ́ni tó kà á sí bàbàrà kankan ni. àfi nígbà tí àwọn ará ilẹ̀ Amẹ́ríkà wá ṣàlàyé ọ̀rọ̀ náà lánàá òde yìí tí wọ́n ní ohun tó ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí o, àwọn ò rí irú ẹ̀ rí láti ìgbà tí àwọn ti jagun 9/11. ogun burúkú ni ogun tí àwọn Amẹ́ríkà ń pè ní ogun 9/11 torí ọjọ́ tí àwọn afẹ̀míṣòfò fi ẹ̀rọ̀pléènì wó iléeṣẹ́ olókòwò àgbáyé World Trade Center tí wọ́n sì pa àwọn èèyàn tí wọ́n lé ní 3,000 lẹ́ẹ̀kan náà ni. ogun burúkú tí kò yá gbàgbé fún wọn l'Amẹ́ríkà ni àti gbogbo àgbáyé pàápàá. fún olórí ilẹ̀ Amẹ́ríkà Donald Trump láti wá jẹ́ kí wọ́n kéde fún gbogbo ayé pé ohun tó ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí àwọn ò rí irú ẹ̀ rí láti ìgbà ogun náà, a jẹ́ pé nǹkan ńlá ló ṣẹlẹ̀ ní Nàìjíríà wa nìyẹn. agbẹnusọ iléeṣẹ́ ológun Nàìjíríà Samaila Uba ti ní àwọn pa tó 200, ìyẹn 120 àwọn afẹ̀míṣòfò àti àwọn ọ̀gá wọn. bẹ́ẹ̀ náà sì ni agbẹnusọ ààrẹ l'Amẹ́ríkà lórí ọ̀rọ̀ yìí Sebastian Gorka sọ báyìí pé àwọn pa tó afẹ̀míṣòfò 19. èyí ni pé kò sírọ́ nínú ọ̀rọ̀ àwọn méjèèjì, ohun tó ṣẹlẹ̀ ni wọ́n sọ. àwọn sọ́jà Amẹ́ríkà àti àwọn tiwa ní Nàìjíríà ni wọ́n jọ ṣe iṣẹ́ náà, ṣùgbọ́n ewu tó wà níbẹ̀ àti ohun tó sì jẹ́ ìyàlẹ́nu ńlá tó tún mú ìbẹ̀rù dání ni ohun tí àwọn Amẹ́ríkà yìí ṣèkéde pé àwọn rí ní ibùdó àwọn afẹ̀míṣòfò náà ní Nàìjíríà. wọ́n ròyìn pé àwọn ohun tí àwọn rí ní Nàìjíríà yìí àwọn ò rí láti ìgbà tí àwọn ti jagun 9/11. ǹjẹ́ kí ni wọ́n rí? wọ́n ní wọ́n rí àwọn èlò ìjagun, ìyẹn àwọn ìbọn, àwọn machine gun àti àwọn ohun gbogbo tí wọ́n ń lò lójú ogun tó pọ̀ débi pé àwọn ṣẹ̀ṣẹ̀ tún ní láti lọ gbé àwọn ẹ̀rọ̀pléènì míì wá láti wá fi kó wọn ni. yàtọ̀ sí èyí, wọ́n bá ibi tí wọ́n pàgọ́ ńlá sí. níbi ìpàgọ́ àwọn afẹ̀míṣòfò tí wọ́n rí yìí, níbẹ̀ ni wọ́n kó àwọn ẹ̀rọ ìgbàlódé sí tí wọ́n sì rí àwọn míì tí wọ́n rì mọ́lẹ̀ níbẹ̀. oríṣiríṣi àwọn máṣíìnì tí wọ́n lè fi já ẹ̀rọ̀pléènì bọ́ àti àwọn tí wọ́n fi mọ ohun gbogbo tó bá ń ṣẹlẹ̀ kárí ayé àti àwọn ohun tó bá fẹ́ ṣẹlẹ̀ nítòsí àwọn gan. wọ́n ní wọ́n pàgọ́ náà bíi pé wọ́n fibẹ̀ ṣe olú iléeṣẹ́ wọn ní gbogbo àgbáyé ni. nítorí ibi tí wọ́n wà ń nì ìyẹn ní Nàìjíríà ti wá, níbẹ̀ ni wọ́n ti ń rí àwòrán gbogbo ohun tó ń lọ nílé àwọn alágbára àgbáyé gbogbo tí wọ́n ń wo àwọn ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká tí wọ́n sì mọ ohun tó lè ṣẹlẹ̀ sí wọn àti àwọn ẹ̀rọ̀pléènì ìjagun tàbí àwọn ọmọ ogun tó bá ń bọ̀ lọ́dọ̀ wọn. èyí ni pé láti ibi tí àwọn afẹ̀míṣòfò yìí wà ní Nàìjíríà, ojú wọn tó lé ó tóko débi pé gbogbo àgbáyé ni wọ́n kárí tí wọ́n sì ń ṣàkóso gbogbo àwọn afẹ̀míṣòfò ayé tí wọ́n ń darí wọn. ohun tó jẹ́ kí wọ́n rí igbákejì ọ̀gá wọn pátá, ìyẹn igbákejì olórí ẹgbẹ́ afẹ̀míṣòfò ISIS Aliminouki pa nínú oṣù karùn-ún yẹn náà nìyẹn. nítorí Nàìjíríà yìí ló jọ pé wọ́n fi ṣe olú ìlú wọn báyìí. bẹ́ẹ̀ láti ìgbà tí wọ́n ti jagun 9/11 àwọn ò tún rí àwọn irinṣẹ́ bẹ́ẹ̀ tàbí ibùdó àwọn afẹ̀míṣòfò bẹ́ẹ̀ níbikíbi mọ́. ohun táwọn Amẹ́ríkà ń sọ nìyẹn. ẹni tó bá rántí ohun tó ṣẹlẹ̀ ní Amẹ́ríkà tí wọ́n ń pè ní 9/11 yìí, tọ̀hún yóò mọ ewu ńlá tó wà lọ́rùn Nàìjíríà o àti irú àwọn afẹ̀míṣòfò tí wọ́n ti wọlé tọ̀ wá wá. kí ni 9/11? ní ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 11 oṣù kẹsàn-án September 11, 2001, ìyẹn bí ọdún 25 sí àsìkò tá a wà yìí, ohun tí wọ́n ń pè ní 9/11 nìyẹn o. lọ́jọ́ náà ni àwọn afẹ̀míṣòfò 19 tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ Al-Qaeda já àwọn ẹ̀rọ̀pléènì 4 gbà lójú òfurufú, wọ́n sì pa àwọn èèyàn rẹpẹtẹ níjọ́ kan náà láàrin wákàtí kan náà. ètò tí wọ́n sì ti ṣe láàrin ara wọn ni ayé ò rí irú ẹ̀ rí níbì kankan rí. lọ́jọ́ yìí ní déédé agogo 8 òwúrọ̀ kù ìṣẹ́jú kan, ẹ̀rọ̀pléènì Boeing 767 ti American Airlines kan gbéra láti pápákọ̀ òfurufú Logan ní Boston, ó ń lọ sí Los Angeles. nígbà tó ṣe ìṣẹ́jú 15 gééré lójú ọ̀run, àwọn afẹ̀míṣòfò 5 kan já bàálù náà gbà lọ́wọ́ ẹni tó ń wà á, wọ́n sì ṣe àwọn èèyàn 3 léṣe gidi láti lè jẹ́ kí àwọn tó kù gbé jẹ́.
ẹnìkan nínú àwọn afẹ̀míṣòfò náà sì bọ́ sídìí bàálù ọ̀hún ó sì ń wà á lọ. Ó ti mọ ibi tó ń lọ, ó sì lọ sọ bàálù náà mọ́ ilé olókòwò àgbáyé tí wọ́n ń pè ní World Trade Center láti apá gúúsù, ilé tó jẹ́ 100 àjà ni. Ó sì dá ilé náà wó. Ilé oníbejì ni o. Nígbà tí tàkọ́kọ́ wó, èkejì sì dúró, bó tiẹ̀ jẹ́ pé òkú ti ń sùn tí ariwo sì ń lọ. Ṣùgbọ́n àwọn èèyàn ò tí ì mọ ohun tó ń ṣẹlẹ̀ gan-an. Lásìkò ní ẹ̀rọ̀pléènì kejì tún dé. Ẹ̀rọ̀pléènì yìí Boeing 767 lòun náà o, ṣùgbọ́n àwọn United Airlines ni wọ́n lòun. Logan International Airport yìí lòun náà ti gbéra ní aago 8:14. Los Angeles lòun náà ń lọ. Lágbède méjì lójú òfurufú làwọn afẹ̀míṣòfò 5 míì tún já òun náà gbà, tí wọ́n sì ní kí àwọn tó wà nú ẹ̀ pa lọ́lọ́, tí ẹnìkan nínú àwọn afẹ̀míṣòfò náà sì tún gba ìwakọ̀ ọkọ̀ bàálù náà tó bẹ̀rẹ̀ sí wà á lọ. Òun náà ti mọ ibi tí òun ń lọ. Òun ló sì lọ sọ ẹ̀rọ̀pléènì ọ̀hún mọ́ pẹ̀tẹ́ẹ̀sì kejì ilé okòwò àgbáyé World Trade Center, tó sì dá ilé kejì náà wó tí àwọn èèyàn sì kú lọ rẹpẹtẹ. Nínú àwọn ẹ̀rọ̀pléènì méjèèjì yìí o, gbogbo àwọn èrò tó wà nínú wọn ló kù. Àwọn afẹ̀míṣòfò náà sì pa ara wọn mọ́ wọn. Wọn kò gbìyànjú láti sá lọ rárá o, wọ́n ti múra ikú wá láti ibùbá wọn ni. Lásìkò náà, ẹ̀rọ̀pléènì míì tún gbéra, Boeing 757 lòun, American Airlines ló ní. Láti Washington Dulles International Airport ló ti gbéra, òun lọ sí Los Angeles. Lágbède méjì òfurufú làwọn 5 míì ti tún já gbà lọ́wọ́ àwa bàálù, tí wọ́n sì pa àwọn èrò inú ẹ̀ lẹ́nu mọ́. Ọ̀kan nínú àwọn afẹ̀míṣòfò náà tún gba ẹ̀rọ̀pléènì ọ̀hún, ó gbà á lọ́wọ́ àwa bàálù, ó sì mórí lé olú iléeṣẹ́ ológun àwọn Amẹ́ríkà tí wọ́n ń pè ní Pentagon. Ní déédéé aago 9 kọjá díẹ̀, ó da kínní náà mọ́ ẹ̀gbẹ́ iléeṣẹ́ ológun náà. United Airlines ló ní ẹ̀rọ̀pléènì kẹrin, Boeing 757, Newark International Airport ní New Jersey ló ti gbéra ní aago 9:18. San Francisco ló sì ń lọ. Lójú òfurufú làwọn afẹ̀míṣòfò 4 sì ti já òun náà gbà, tí wọ́n sì lé àwa bàálù náà kúrò nídìí ẹ̀, tí ọ̀kan nínú àwọn afẹ̀míṣòfò sì bọ́ sí díẹ̀ tó ń wa kinní ọ̀hún lọ. Ilé ìjọba wọn ní White House lòún fẹ́ lọ, àmọ́ nítorí ẹ̀rọ̀pléènì náà kò tètè gbéra, àwọn èrò tó wà lójú òfurufú ti gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ káàkiri àti ohun tí àwọn afẹ̀míṣòfò kan ti ṣe. Nítorí ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú àwọn afẹ̀míṣòfò yìí. Àmọ́ èyí tó ń wa bàálù náà ti tilẹ̀kùn ilé awakọ̀ náà pa, ó ti tì í mọ́ra ẹ̀, kò ṣeé já. Níbi tí àwọn èrò sì ti ń jà, tí wọ́n ń gbìyànjú láti já, ẹ̀rọ̀pléènì náà kúkú já ṣòroṣò fúnra ẹ̀. Bẹ́ẹ̀ ló ṣe lulẹ̀ tí òun náà sì túká yangayanga, tí gbogbo wọn sì kú pátápátá. Nínú gbogbo ẹ̀rọ̀pléènì 4 kò sí ẹni tó yè o. Bẹ́ẹ̀ ni ní ilé olókòwò àgbáyé, iye òkú tó kú níbẹ̀ kò ṣeé fẹnu sọ. Bí 3,000 ni wọ́n, nítorí lápapọ̀ wọn 2,977, ìyẹn 3,723 péré làwọn tí wọ́n kú sínú ìjàmbá náà. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ di ariwo lẹ́sẹ̀kẹsẹ̀. Orígun 4 àgbáyé ni wọ́n sì ti ń pariwo. Wọ́n ti kọlu Amẹ́ríkà o, wọ́n ti kọlu Amẹ́ríkà o. Kò sí orílẹ̀-èdè kan tó wà láyé tí èrò kò bà pé wọn ò lè kọlu òun náà. Ta ló lè dán irú èyí wò? Ní gbogbo ayé ń pariwo. Kí ilẹ̀ tó ṣú lọ́jọ́ náà ni wọ́n ti mọ̀ pé àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò kan tí wọ́n ń pe ara wọn ní Al-Qaeda ló wà nídìí iṣẹ́ aburú náà, àti pé ọkùnrin kan tí wọ́n ń pè ní Osama bin Laden tó ń gbé ní Afghanistan nígbà náà ní olórí wọn. Láti ìgbà náà ni Al-Qaeda yìí ti di ọ̀tá gbogbo ayé. Àwọn Amẹ́ríkà lé Osama dé Afghanistan, ó sá mọ́ wọn lọ́wọ́ níbẹ̀. Lẹ́yìn tí wọ́n sì ti jagun, tí wọ́n gbàjọba orílẹ̀-èdè náà fún èèyàn tiwọn, àwọn pẹ̀lú àwọn alájọṣe wọn, nígbẹ̀yìn wọ́n bẹ̀rẹ̀ sí wá Osama bin Laden káàkiri gbogbo ayé. Lẹ́yìn ọdún 10 ní 2011, ní ọjọ́ kejì oṣù karùn-ún ọdún náà, wọ́n ká a mọ́ inú ihò ilẹ̀ kan tó fi ṣelé ní Pakistan, níbẹ̀ ni wọ́n sì pa á sí. Àmọ́ ogun ọdún 10 náà kì í ṣe kékeré o, nítorí àwọn èèyàn náà rówó láti fi jagun yìí, torí ogun ẹ̀sìn ni wọ́n ń pè é. Amẹ́ríkà àti àwọn ìlú òyìnbó tó kù fẹ́ ba ìsìláàmù jẹ́, wọ́n fẹ́ parun ni wọ́n ń sọ kiri, wọ́n ń gbèjà Ísírẹ́lì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún Osama láti sì fi ọdún 10 tó fi wà láyé lẹ́yìn tó gbé ewúro sójú Amẹ́ríkà fi hàn bí àwọn èèyàn náà ti ní agbára tó ní. Kò sí irinṣẹ́ ogun tí wọn kò ní, kò sí èyí tí wọn kò lè dá ṣe.
bẹ́ẹ̀ ni kò sí iye owó tí wọn kò rí fi jagun náà. Láti ìgbà náà ló jẹ́ gbogbo ibi tí àwọn àlùkòyídà yìí bá ti ní wọ́n fẹ́ dúró sí, gbogbo ibẹ̀ ni Amẹ́ríkà máa ń wá wọn lọ tí wọn yóò tẹ̀lé wọn débẹ̀ tìjàtìjà sí ní. Gẹ́gẹ́ bí àwa sì ti ṣe ń wí láti bí tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn yìí gan ni Amẹ́ríkà wá sí Nàìjíríà torí àwọn ni wọ́n yí orúkọ wọn kúrò ní àlùkòyídà tí wọ́n ń jẹ́ ISIS. Gẹ́gẹ́ bí a sì ti ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà, àwọn eléyìí kì í ṣe Fúlàní onímàálù tàbí Fúlàní ajínigbé. Àwọn afẹ̀míṣòfò àgbáyé ni wọ́n. Àwọn àlùkòyídà yìí ń wá ibi tí wọn yóò fi ṣe ibùgbé wọn. Ohun tó gbé wọn dé Nàìjíríà nìyẹn tí wọ́n sì ń pe ara wọn ní ISIS. Wọ́n fẹ́ fi orílẹ̀-èdè Nàìjíríà pàápàá ní ilẹ̀ Haúsá ṣe ibùgbé wọn, kí wọ́n sì ní orílẹ̀-èdè tiwọn síbẹ̀ bí wọ́n sì ti lo Afghanistan láyé Bin Laden, kí wọ́n máa lo Nàìjíríà náà bẹ́ẹ̀. Nítorí èyí sì ni Amẹ́ríkà kò ṣe fi wọ́n lọ́kàn balẹ̀ láti rí ibi jókòó sí, wọ́n ń lé wọn káàkiri ni. Àwọn afẹ̀míṣòfò yìí gan nìṣòro ayé. Àwọn ni wọn kò sì rí ibi jókòó sí níbì kankan. Àwọn ni wọ́n sì ti dé Nàìjíríà wa yìí tí wọn kò sì múra láti lọ. Àwọn afẹ̀míṣòfò kéékèèké tó ń gba iṣẹ́ wọn ṣe yìí yàtọ̀ sí wọn o. Àwọn míì yapa lára wọn. Àwọn míì ń wá ọ̀nà oúnjẹ tiwọn láàyè ara tiwọn ni. Àwọn míì sì fẹ́ kí wọ́n lẹ́gbẹ́ míì. Ìyẹn ni oríṣiríṣi ẹgbẹ́ àwọn afẹ̀míṣòfò wọ̀nyí tàbí tajínigbé ṣe pọ̀ nílẹ̀ Haúsá. Àmọ́ gbogbo àwọn afẹ̀míṣòfò àgbáyé yìí abẹ́ ISIS yìí ni wọ́n wà. Wọ́n fẹ́ gbalẹ̀ kí wọ́n sì gba ìjọba orílẹ̀-èdè tí àwọn bá lọ ni. Àwọn ń wá orílẹ̀-èdè tí wọ́n lè fi ṣe ibùjókòó tí yóò jẹ́ orílẹ̀-èdè tiwọn, tí wọn yóò sì tibẹ̀ gbógun ja Amẹ́ríkà àti gbogbo àgbáyé. Ohun tí wọ́n ṣe ń kó àwọn irinṣẹ́ ńláńlá wọ Nàìjíríà nìyí. Ohun tó sì mú inú Trump dùn pé òun ríbi ká wọn mọ́, wọn kò ríbi jókòó sí nìyẹn. Àwọn yìí yàtọ̀ sí àwọn Fúlàní onímàálù tí wọ́n ń jí àwọn èèyàn gbé gbowó tàbí ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá míì tó ti sọ kinní ọ̀hún di iṣẹ́ lágbègbè wọn. Bí àwọn wọ̀nyí bá rí àwọn afẹ̀míṣòfò ISIS yìí, àwọn náà yóò kàn lùgbò ni. Ìyẹn ló ṣe jẹ́ pé èyí tí àwọn Amẹ́ríkà ń wí yìí ewu gidi ni fún Nàìjíríà torí ISIS kò gbọdọ̀ fi Nàìjíríà ṣe ibùgbé. Orílẹ̀-èdè wa yóò kàn di ìlú ogun fún gbogbo ayé ni. Ibi tó kù tí gbogbo ayé yóò sì dojú ogun wọn kọ nìyẹn. Bí ọ̀rọ̀ bá sì ti dà báyìí, olóògùn ló lè ṣọkọ àbíkú ni. Àwọn ológun Nàìjíríà ló lè kojú wọn pẹ̀lú àtìlẹ́yìn àwọn Amẹ́ríkà tí wọ́n jọ ń ṣe yìí. Ohun tíjọba kan gbọdọ̀ mọ̀ ni pé iṣẹ́ apá kan nìyẹn. Àmọ́ ní ti àwọn Fúlàní onímàálù nínú igbó wọ̀nyí, ohun tí àwọn tí wọ́n mọ̀ nípa ètò ààbò àgbáyé báyìí ń sọ náà ni pé àwọn ọlọ́pàá ìbílẹ̀, àwọn ọlọ́pàá ìpínlẹ̀, àwọn fìjìláńtẹ́, àwọn ẹgbẹ́ ọdẹ, àwọn ẹ̀ṣọ́ àdúgbò bíi Àmọ̀tẹ́kùn àti àwọn míì bẹ́ẹ̀ ní kí ìjọba ró lágbára láti kojú wọn pẹ̀lú ìbọn. Gbàgbọ́ ni pé bí àwọn yìí bá níbọn tí wọ́n ní ohun ìjà gidi, kò lè tọ́jọ́ kò lè tóṣù tí wọn yóò fi lé àwọn jàǹdùkú ajínigbé wọ̀nyí lọ, tí wọn yóò sì mú púpọ̀ nínú wọn pàápàá. Àmọ́ èyí tó le jù ní tàwọn afẹ̀míṣòfò àgbáyé tó ń fi ẹ̀sìn Islam kẹ́wọ́ yìí, wọn ò gbọ́dọ̀ fi Nàìjíríà ṣe ibùgbé o. Kójú má ríbi ẹsẹ̀ lóògùn ẹ̀, gbogbo ara ni wọ́n fi ń wá, ojú àwa ò ní ríbi lórílẹ̀‐èdè yìí o. Ọláyíwọlá Alága ló ń ṣe àyẹ̀wò sí ìròyìn ti àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò tí àwọn Amẹ́ríkà gbógun tì ní Nàìjíríà tiwa yìí, tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú afẹ́rẹ́ yìí o.